Mr. Brown, ẹ jọ̀ọ́ ta là ń dúró dè gan. Ẹ má bínú Mr. Láyẹmí, ẹnìyẹn máa tó dé. Ó ti wà lójú ọ̀nà. All right. Ẹ káàárọ̀ sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo pẹ́. Mr. Láyẹmí, ẹ meet Miss Abigail, lọ́ọ̀yà wa nìyẹn. Àwọn ló wà ní in charge gbogbo property company. So wọ́n máa tẹ̀lé yín lọ sórí ilẹ̀ yẹn láti lọ wò ó. Inú mi dùn láti mọ̀ yín, Miss Abigail. It's my pleasure. Miss Abigail, ó kù sọ́wọ́ yín o. Mr. Brown ẹ ṣé gan. Ṣé a lè máa lọ? Bẹ́ẹ̀ ni, a lè máa lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé arẹwà obìnrin ni yín? Ẹ ṣé gan. Ẹ̀yin náà bá lọ́mọkùnrin. Orúkọ tèmi ni Ọláyẹmí Adékúnlé. Abigail lorúkọ tèmi. Abigail Fáwọlé. Lẹ́ẹ̀kan sí, inú mi dùn láti mọ̀ yín. Inú tèmi náà dùn láti mọ̀ yín. Ó dàbí wípé Fàánú fẹ́ máa fa igi nínú mi. Ó ti fẹ́ mú ọwọ́ ibi dé. Ṣé ẹ ò máa ní ká ya ilé oúnjẹ kan tó dára? Kò sí problem. All right. Mo mọ ilé oúnjẹ kan. Pẹpẹ súùpù wọn ládùn púpọ̀. Tẹ́ bá jẹ́, one in town ni. Ṣé lóòótọ́? 100%. Kò sí wàhálà. A kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ fún wa ní pẹpẹ súùpù ẹlẹ́ja. Ẹ jẹ́ kó jẹ́ plate méjì. Okay, sir. Láìpẹ́ láì jìnnà, pẹpẹ súùpù ẹlẹ́ja tó ń gbóná fẹ́lifẹ́li á tó rẹ́dì. Kò sí wàhálà. So, báwo ni iṣẹ́? Family ńkọ́? A dúpẹ́ o. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò, ìtọ́kọ náà mà ní lójoojúmọ́. Police station lénìí, ilé ẹjọ́ lọ́la. Wow, ẹ kú iṣẹ́ takuntakun. You know, Mr. Brown máa ń sọ̀rọ̀ yín dáadáa. Èèyàn dáadáa ni Mr. Brown. Wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ takuntakun fún iléeṣẹ́ wọn. Yeah, you are right. I confirm that. So, ẹ̀yin ńkọ́ báwo ni iṣẹ́? Àwọn family ńkọ́? As in, àwọn ọmọ àti ìyàwó ṣàlàáfíà náà wà? Arákùnrin tó wà níwájú yín yìí, àpọ́n ni, kò láya ńlé. Ṣé lóòótọ́? Kí ló ṣẹlẹ̀? Tí ẹ bá mind láti sọ fún mi. Yeah, it's fine. Ìyàwó àfẹ́sọ́nà mi fi mí sílẹ̀ lọ bá ẹlòmíì. Ó padà lọ bá ẹni tó ti ń fẹ́ tẹ́lẹ̀ kí èmi àti ẹ̀ tó pàdé. Èyà, ẹ pẹ̀lẹ́. It's fine. Kò sí wàhálà. Ayé ń lọ à ń tọ̀. Ìgbà ò lọ bí òréré. Ayé ò lọ bí ọ̀pá ìbọn. So, ẹ̀yin ńkọ́? Kí ló dé tí ẹ ṣì wà ní àpọ́n? Kí ló dé tí ẹ ò tíì lọ́kọ? Ṣó dá yín lójú pé ẹ fẹ́ mọ̀? Ojú ti rí tó o. Ṣèbí mi náà ti sọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi fún yín. Ó dáa náà. Iṣẹ́ mi ló ń ṣe okùnfà bí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe ń já mi jù sílẹ̀. Gbogbo ìgbà tí mo bá ti pàdé ọkùnrin, orin kan ṣoṣo tí gbogbo wọn máa ń kọ ni wípé mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi ju àwọn lọ. Wọ́n á ní mi ò ráyè fún àwọn rárá. Bẹ́ẹ̀ sì ni. Kò dẹ̀ ń ṣe pé bẹ́ẹ̀ náà ni mi ò ráyè fún wọn o. Ṣùgbọ́n tó wá ṣeé ṣe kí n wá pa iṣẹ́ mi tì nítorí ìfẹ́. What? Ta ló ń ṣerú yẹn mọ́ ń sìn? Láyé tá wà yìí, ní 21st century. Bẹ́ẹ̀ ni o. N tí mi rò ní wípé ó yá nítorí pé wọ́n lówó lọ́wọ́. So nítorí ìyẹn náà fẹ́ sọ mí di ìyàwó ilé tí kò níṣẹ́ lápá. Ó lè ṣeé ṣe náà. Ìyẹn ò dáa tó náà. Ìmọ̀ tara ẹni nìkan nìyẹn. Ní ayé ìsìn, gbogbo ọkùnrin ló ń wá obìnrin akíkanjú tó níṣẹ́ lápá tó dẹ̀ mọ̀ ohun tó fẹ́ fún ìgbésí ayé ẹ̀ láti fi ṣe aya. Ibẹ̀ làwọn ọkùnrin kan sì ti ń wá obìnrin tán máa sọ di ìyàwó ilé tí ò ní ṣiṣẹ́ kankan ní sẹ́ńtúrì táwa yìí. Ìyẹn ò dáa tó. Anyways, bóyá òtítọ́ lẹ sọ nígbà tẹ́ sọ pé nítorí pé wọ́n ní owó lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni o. Bí ìtàn ìfẹ́ ayé mi ṣe lọ nìyẹn o. Kí nìyẹn? Kò sí. Mo kàn nífẹ̀ẹ́ sí nǹkan tí mò ń wò níwájú mi ni. Nǹkan tí àwọn ọkùnrin tó kù tí wọ́n kọ̀ tí wọn ò rí lára yín. Okay o, kí wá ní nǹkan náà?
gbogbo ohun tí Ọlọ́run dá sí ara yín ajé ìdùnnú àti ayọ̀ ni. Mo rí ọjọ́ iwájú níbẹ̀. Inú mi á sì dùn tí ẹ bá lè jẹ́ kí n kan ilẹ̀kùn ọkàn yín. Ìyẹn tí ẹ bá lè gbà mí láyè. bí àtẹ bá kan dáadáa a lè sọ o, ó ṣeé ṣe kó ṣí fún yín. Ẹ mọ̀ kan, ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ hot pepper soup wa ná. All right o. My daughter, God will bless you. Àmín màámi. I've been waiting for so long. Now I'm happy. Dákun, má fọláyẹmí mi lẹ̀ o. Ẹ má ṣèyọnu mà. Mo nífẹ̀ẹ́ Ọláyẹmí gan ni màámi. Mo dẹ̀ ń ṣèlérí fún yín mi ò ní já yín kulẹ̀ rárá mà. O ṣé ọmọ mi. So, what can I offer you? Rárá o, ẹ má ṣèyọnu mọ́ mi. Ẹ wò mo ti jẹ́ kí n tó máa bọ̀, mo wà okay. No, you must eat in my house o. Mọ́mí ẹ ṣáà máa ń pa mí lẹ́rìn ṣá. At least màámi, màá ṣàlè sinmi báyìí. Ọkàn mi á balẹ̀. Nísìnyí tí mo ti ṣe nǹkan tẹ́ fẹ́. Má dá lóhùn o. Tó bá ti ṣì ẹ́, wá fẹjọ́ sùn mí. Mo máa nà ọ́ ni. Aláwàdà ni mọ́mí. Mo ti gbọ́ yín máa ṣe bẹ́ẹ̀ ṣe sọ mà. Ọmọlára, yes. Kí ló ń ṣẹlẹ̀ sí láìfù ẹ̀? Mi ò mọ̀ o. Wàláì ká tẹ wá sọ tòótọ́, ọ̀rárá mi gan òye mi. Ọláyẹmí ti níyàwó. Bọ́lájí rèé, àmọ́ nǹkan tó fẹ́ ṣe. Ojoojúmọ́ ló fi ń promise mi pé kí n má worry. Ẹ̀yin oṣó àtàjẹ́ ìlú wa, mo rọ́wọ́ yín o. Mọ́mì. Abọ́lájí ọkọ mi. Yes, mọ́mì. Kí ló ń ṣẹlẹ̀ sí ìwà àtọmọbìnrin tẹ́jọ́ ń gbéra yín kiri? Ta ló ń dára wọn dúró náà yín méjèèjì? Ọjọ́ ń lọ. A ò rọ́jọ́ músolókun kó ṣe nǹkan tó ní ṣe. Mọ́mì, mò ń gbìyànjú. Tó bá jẹ́wọ́ kọ́ lo níṣòro ńkọ́? Tó bá jẹ́ni tí ò lè lóyún ńkọ́? Rárá o, mọ́mì. Ọmọlára ò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn o. Mo mọ Ọmọlára dáadáa. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan kan ló ń fa ìdíwọ́ fún un. Wo ó jẹ́ fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Kó wẹ́lòmíì tó nìkan ṣe. Ẹ kàn fún mi ní àsìkò díẹ̀. Màá wá nǹkan ṣe lé lórí. Mo mọ̀nà tí màá gbé gbà. Ṣáà má gbàgbé. Ẹnikẹ́ni tó bá máa mú wálé tí ò bá ti sínú oyún kò sí ìgbéyàwó kankan o. Mo mọ̀ mọ́mì. Ẹ ṣáà fún mi lásìkò díẹ̀. Àmọ́ ká tiẹ̀ sọ tòótọ́. Kí ló lè máa fa ìdíwọ́ àbí ìdènà fún Ọmọlára? Ó ṣe wá jẹ́ àsìkò tèmi nílò ẹ̀ jù. Bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó dàbí wípé máa pe ọ̀rẹ́. At least ó yẹ kí Oyin Kọ́nsọ́lá lè sọ fún mi nípa Ọmọlára dáadáa àti àwọn nǹkan tó ti ṣe nígbà tí mi ò sí nílé. Ẹ ló Bọ́lájí. Káàárọ̀ jàre. Káàárọ̀ Oyin Kọ́nsọ́lá. Báwo ni? Gbogbo àwọn ará abúlé ńkọ́? Èmi ò máa lọ sábúlé mọ́. Ọjọ́ yẹn náà ni mo ti padà sékòó. Wow. Ìyẹn náà dà. So báwo ni mo ṣe lè rí ẹjọ́? Ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ kájọ sọ. Ó dẹ̀ wà very very important. As in very very important. Yes, nípa Ọmọlára ni. Ó láwọn kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ nípa Ọmọlára. Mo dẹ̀ mọ̀ pé wọ́n mọ Ọmọlára jù mí lọ. Tí o bá mind ni o. Rárá kò sí wàhálà. Àmọ́ mi ò lówó mọ́tò o. Okay. Ó yá send address ẹ sí mi nsìn. Alright. Can you come by 12 p.m. please? It's okay, ó ṣé gan, mo dúpẹ́. Mama expect ẹ o. At least ìgbésẹ̀ tí mo gbé yẹn sìn ó tún máa fún mi ní more information about Ọmọlára.
ọ̀rẹ́ ẹ̀ ni àbí kinní kan ni ó mọ ipa ẹsẹ̀ kinní kan tọ̀ bí Yorùbá ṣe máa ń sọ. Oyinkanṣọ́lá máa mọ̀ dáadáa jù mí lọ. ọ́físà ẹ jọ̀ọ́ ẹ fún wa láyè. Kò sí wàhálà. Báwo ni Victor? Mo wà okay. Orúkọ tèmi ni Barrister Abigail. Èmi ni lọ́ọ̀yà dádì ẹ̀. Dádì ẹ̀ ló rán mi wá. Mo dá yín mọ̀. Ok, Victor. Ṣé o lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi? Fẹ́ kó ṣàlàyé fínífíní bí gbogbo ẹ̀ ṣe jẹ́ fún mi. Kó bá lè rọrùn fún mi láti ràn ẹ́ lọ́wọ́. Kò sí wàhálà. Girlfriend mi ni Juliet jẹ́. A ti ń fẹ́ra wá ń sìn, ó ti ń lọ bí ọdún kan. And ó ti máa ń wá bá mi nínú hòtẹ́ẹ̀lì yẹn tẹ́lẹ̀ ní gbogbo ìgbà tí n bá ti fẹ́ rí ọ tá bá ti fẹ́ ríra wa. Ṣé ibi tẹ́ ti máa ń pàdé nìyẹn? Yes, ibẹ̀ la ti máa ń pàdé ara wa. Mo ní permanent room síbẹ̀. Mo ti sanwó ọdún kan kalẹ̀ sí inú hòtẹ́ẹ̀lì yẹn. Ok. So ọjọ́ Saturday tó kọjá mo pe fóònù ẹ̀ láìmọye ìgbà ṣùgbọ́n kò gbé. Mo tún send message sí kò reply. So inú wa bí mi gan. Then lẹ́yìn bíi wákàtí kan ó pè mí padà. Kí má parọ́, mo pariwo mọ́ lórí fóònù. Ṣé nítorí pé kò gbé aago ẹ̀ kò dẹ̀ tún reply message ẹ̀? Yes. So later ó padà bẹ̀ mí lórí fóònù. Mo dẹ̀ sọ fún pé kò sí wàhálà. Mo ní kó wá bá mi níbi tá ti máa ń pàdé. Ìyẹn nínú hòtẹ́ẹ̀lì yẹn. Kí dẹ̀ tó rí ìṣẹ́jú díẹ̀ lóòótọ́ ó wá bá mi. Láì tiẹ̀ mọ̀ wípé ilé ọkùnrin mi ló ti ń bọ̀. Báwo ló ṣe mọ̀? Ẹni yẹn send message sórí WhatsApp ẹ̀. Mo wá kà á. Ṣé ó wà níbẹ̀ nígbà tó ń ka àwọn message ẹ̀? Rárá o, ó wọnú bathroom lọ́ngbà tó dé. Oh, okay, go on. So ìgbà tí mo rí message yẹn, inú tún bí mi sí gan-an débi pé mo fẹ́ lè ya wèrè. Then ìgbà tó jáde kúrò nínú bedroom tó ń padà bọ̀ sínú yàrá, ibi tí inú bí mi dé, mo kọ́kọ́ fẹ́ lọ gbá etí ẹ̀. Ṣùgbọ́n ìṣe ni mo rí ẹ̀jẹ̀ tó ń jáde láti gbogbo ara ẹ̀. Ẹ̀jẹ̀ ń jáde láti inú ọmú ẹ̀, láti inú etí ẹ̀ àti látẹnu ẹ̀. Mo dẹ̀ gbìyànjú pé kí n pe security, ṣùgbọ́n kí n tó rí security pé. Ó yá, máa sọ̀rọ̀ ẹ lọ. Janet ti dákẹ́, kò mí mọ́. Ṣé bọ́rọ̀ ṣe rí nìyẹn? Mo fi Ọlọ́run búra, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ǹjẹ́ o tilẹ̀ mọ ọkùnrin kankan mọ́ Janet tó ń fẹ́ yàtọ̀ sí ìwọ? Rárá o, mi ò mọ anybody mọ́ rárá. Kódà gan, ó jẹ́ èèyàn kan tó yẹ pé mo gbà gbọ́. Mo ti rò pé bóyá èmi nìkan lọkùnrin tó wà nínú ìgbésí ayé ẹ̀ ni. Mi ò mọ̀ pé ó tún lẹ́lòmíì tó máa ń lọ ń yọba. Kò sí wàhálà Victor. Mi ò ní ìbéèrè kankan tí mo fẹ́ bi ẹ́ mọ́. Màá tún padà wá wò ẹ́. Kò sí wàhálà Barrister. Ẹ ṣé gan ma. You are welcome. Ẹ káàsán àǹtí, ẹ jọ̀ọ́ ṣé ẹ lókèlè? Bẹ́ẹ̀ ni a ní sẹ̀mọ́ àti àmàlà. Oh, Ọlọ́run ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ fún mi lámàlà 4. Àmàlà dúdú ni mo fẹ́ o. Ṣé ẹ ní ẹran màálù? Báwo lẹ ṣe ń tẹ ẹran yín? 500 naira. Ok, ẹ fún mi ní ẹran 4. Kí ẹ dẹ̀ bá mi ta pẹpẹ súpù ẹlẹ́ja yín yẹn. Ọkọ mi láìkẹ́ ẹ̀ gan. Ok ma. Ẹ fún mi ní ìṣẹ́jú 2. Ẹ ló dé. Ibo lo wà? Èmi náà ti wà lójú ọ̀nà, mo ti ń bọ̀ nílé. Kò sí wàhálà, a máa pàdé nílé. Màá bá gbélé sínú microwave tó bá dé. Honey, ẹ kúlé o. Ìyàwó Ọláyẹmí tó rẹwà jù ní gbogbo àgbáyé. Welcome dear. Ṣé wọ́n náà ṣẹ̀ṣẹ̀ wọlé ni?
Kò tí ì pẹ́ náà tèmi náà dé bóyá bíi 5 minutes ago ṣá. ṣé kí n sáàbù oúnjẹ? Ṣó dáná ni? Rárá o, mo bẹ́ẹ̀ ra pepper soup ẹlẹ́ja tó máa ń láìkì yẹn pẹ̀lú àmàlà. Oh, I see. Jẹ́ kí n kọ́kọ́ lọ bomi sára. Alright dear, màá ti set table kó tó ṣe tán. Láti bí oṣù méjì nínú ilé, ìyàwó mi ò ti dáná oúnjẹ kankan nínú ilé. Oúnjẹ tó ń rábọ̀ láti ta, òun là ń jẹ. Mi ò tiẹ̀ wá mọ̀ yàtọ̀ pé mo ti níyàwó àti ìgbà tí mo ṣe wà lápọ́n. So, báwo níṣẹ́ lénìí? Ó, a dúpẹ́. Jẹ́ kí n tiẹ̀ fọ̀rọ̀ kan lọ ẹ́. Okay. Ó ní case kan tí mò ń ṣiṣẹ́ lé lórí. Ọmọ client mi kan náà arrest ní hotel. Kí ló ṣe? Ṣé kò ṣáà ń ṣe kan lára àwọn yahoo yẹn? Kò ń kúkú ṣọmọ yahoo o. Ó lọ gba permanent room kan sí hotel so that anytime tóun àti girlfriend bá ti fẹ́ pàdé, ibẹ̀ náà ti máa ríra. So ní gbogbo ìgbà ibẹ̀ náà ti máa ń pàdé. Àmọ́ kọ́lọ́ má jẹ́ ká ṣe kòńgẹ́ aburú. Ní last week Saturday, ó ń pe girlfriend ẹ̀ pé kó wá bọ̀ ọ́ ní hotel yẹn. But lady yẹn ò gbé kọ́ọ̀lẹ̀ nítorí pé ó wà pẹ̀lú ọkùnrin míì. To ṣáà cut the long story short, ìgbà tó ṣáà wá yá, gẹ́ẹ̀ yẹn pàpà lọ bá a ní hotel tó wà. Ìgbà tó wá débẹ̀, ó lóun fẹ́ wọ bedroom pé òun fẹ́ lọ shower káwọn tó bẹ̀rẹ̀ eré ṣá. Bí mẹ́sẹ̀gì ṣe worí fóònù ẹ̀ nìyẹn. Ta ló rò pé ó send mẹ́sẹ̀gì yẹn sí? The other guy. Bẹ́ẹ̀ ni o. Àwọn ọmọbìnrin ayé ìsìn, wọn ò tiẹ̀ ní dignity, wọn ò ní value, wọn ò ní respect. Kò sí nǹkan tó ń jẹ́ decency nínú dictionary wọn. Ṣé wàá mọ tó jẹ́ ìyàlẹ́nu ń bẹ̀? Nígbà tí gẹ̀yìn á fi jáde kúrò ní bedroom, ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ní gbogbo ara ẹ̀. Ẹ̀jẹ̀ ń jáde láti inú etí ẹ̀, láti inú imú ẹ̀, àti láti ojú ẹ̀. What? You see? Ṣé o ti rí nǹkan tí mò ń sọ? Ṣé o rí nǹkan tọmọkùnrin yẹn kóra ẹ̀ sí báyìí? Kí ni wọ́n lérò pé ó lè ṣẹlẹ̀ sọmọbìnrin yẹn? O tún gègé sẹ́yìn. Wọ́n á ti lò ó. Kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí? Àwọn ọmọ yahoo yẹn ẹ̀jẹ̀ ń bẹ lójú àwọn òràn yàn. Ọmọ yahoo ti lò ń tiwọn. Èmi náà rò bẹ́ẹ̀. So, ibo ni kéèyàn wá báyìí? Gẹ̀yìn ti kú. Of course. Ó ti mọ̀ yẹn náà tẹ́lẹ̀, n kò lè survive ẹ̀ láéláé. But tabáwo lọ tabáwo bọ̀, ẹ̀kọ́ ti fojú mímu hàn. Ó yẹ kí àwọn ọlọ́pàá lọ arrest bọ̀bọ́ kejì yẹn náà. Ó gbọ́dọ̀ mọ nǹkan kan nípa ẹ̀. Ọwọ́ agbófinró máa bá a. Àmọ́ ó mọ̀ pé ọ̀rọ̀ òfin Nàìjíríà wọn ò ní gbàgbọ́ nínú oògùn àbí ká máa jẹ́wé àti nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So, if care is not taken, ó ṣeé ṣe kí ọmọ client yẹn lọ sẹ́wọ̀n. A máa defend ẹ̀ ní court, ṣùgbọ́n ta ló mọ̀? Bóyá ọmọkùnrin kejì yẹn máa jẹ́wọ́, ìyẹn táwọn agbófinró bá ṣiṣẹ́ wọn dáadáa. Àmì o. Ìyẹn tí bọ̀bọ́ yẹn ò bá lọ fún àwọn ọlọ́pàá ní ẹgbẹẹgbẹ̀rún owó. Kò ń ṣe gbogbo àwọn ọlọ́pàá náà ni ò dáa. A ṣe láwọn ọlọ́pàá kan tó ń ṣiṣẹ́ wọn dáadáa nílùú yìí. Mo mọ̀, ṣùgbọ́n tó bá wò dáadáa, tá a bá ní ká wò dáadáa, èèpo ó pọ̀ jù nínú àlùkámọ̀ àwọn ọlọ́pàá. Bóyá ká sọ pé 95% àwọn tí ò dáa àti 5% àwọn tó dáa ní làwọn ọlọ́pàá Nàìjíríà. Òótọ́ ló sọ. Come. Oyin Kánṣọ́lá, káàbọ̀. Káàárọ̀ Bọ́lájí. Ọ́fíìsì ẹ̀ yìí fáìn gan o. Ó ṣe Oyin Kánṣọ́lá. Jọ̀ọ́ jókòó. Ṣó wà dáadáa? Ṣé kò sí ìyọnu? Bẹ́ẹ̀ni, mo wà okay. Àǹjọ́ má bínú sí mi pé mi ò lè meet up pẹ̀lú ibi tó ti ní ká pàdé lánàá. Sáré lọ sí bank lọ ṣe nǹkan kan níjọ. No, kò sí wàhálà. So, kí ló dé tó change mind ẹ̀? O ní ò lọ sí abúlé mọ́. Bọ́lájí o ṣe gan, o ṣe ọjọ́. Ọlọ́run á túbọ̀ máa bùkún fún ẹ. Àmín. Ọlọ́run ló lọ́pẹ́. Mo ṣe rí owó yẹn jọ yẹn báyìí. Kíákíá mo sọ fún driver kó drop mi pé mi ò lọ mọ́.
kí ló dé. torí pé Ọlọ́run ti rá láàánú sí mi ni. Bọ́lájí odidi 100,000 naira ló máa send sí mi nílùú yìí lásìkò yìí. Ó gbìyànjú o. In fact lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mo ti fi bẹ̀rẹ̀ POS business. wọn náà mọ̀ pé nǹkan tó ń rí nsìn nìyẹn. wow ìyẹn dẹ̀ wá òkè o. ǹjẹ́ o jẹ́ mọ̀ pé tó bá jẹ́ ẹlòmíì ni ó gbarú owó bẹ̀ yẹn, àsìn tó bá jẹ́ obìnrin míì lórí irú owó bẹ̀ yẹn, lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹn bá ti wà káǹtì ẹ̀ báyìí, ìṣe ló máa lọ kó yẹn ra irun, àwọn irun tẹ́ máa ń rà yẹn, tàbí kó lọ ra báàgì tuntun, tàbí kó lọ kó raṣọ. ṣùgbọ́n ìwọ ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ìwọ wò wípé iṣẹ́ ni ògùn ìṣẹ́. múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. iṣẹ́ òun ni a fi dẹni gíga. ó tiẹ̀ wò pé owó náà kéré. oko ó sì lọ fi dá oko wò bó sì lè wò kó kéré mọ́. kódà inú mi dùn lọ́pọ̀lọpọ̀ láti gbọ́ nǹkan tó sọ yìí. ó ṣe jàre. ó dáa, jẹ́ ká padà sí ìdí tí mo fi pè wá síbi gangan ní pàtó. àwọn nǹkan kan ló rú mi lójú lórí ọ̀rọ̀ ọmọlára. mo wá ń wò ó, mo wo sàkúnú ọ̀rọ̀ náà, mo wò pé òkè, kí ni nǹkan tó lè fà á tí irú ẹ̀ fi ṣẹlẹ̀ sí i. Kí nìyẹn? ó wù mí kí ọmọlára ó lóyún fún mi kó tó di pé mo fún un ní òrùka ìfẹ́. mo sì ti gbìyànjú gbogbo agbára mi. kò sírú eré tí mi ò tí ì bá ọmọlára ṣe lórí ibùsùn. bá a ṣe ń yíra wa sọ́tún là ń yíra wa sósì, àtiwájú àtẹ̀yìn ńlá ti gbà wọlé. ọmọlára ò lóyún láti bí oṣù 4 tá a ti jọ wà papọ̀. kò sí nǹkan kan, pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí. wo ọjọ́ má fi àsìkò rẹ̀ ṣòfò nípa ọmọlára. ọ̀rọ̀ ẹ̀ ò yé mi. ọmọlára tó ń wò yẹn kò tí ì ṣe oyún rárá tí èmi mọ̀ o. tí má ní kí n máa kà ní méní méjì, wàhálà yóò ti ṣiṣẹ́ tó oyún bíi 6. 3 tán fún Ọláyẹmí, 3 fún ọkùnrin kan náà tó ń fẹ́ ńgbà tá wà ní school. Oyinkanṣọ́lá, yes. mo fi orúkọ Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́. òtítọ́ ni mo fẹ́ kó sọ fún mi. má rò ó pé bóyá ìwọ àti ọmọlára ní ìjà kan tẹ́lẹ̀ tí o wá ò bóyá kí o fi ba orúkọ rẹ̀ jẹ́. òtítọ́ tó wà níbẹ̀ gangan ò ní mo fẹ́ kó sọ fún mi. ìdí tí mo fi pè ẹ́ nìyẹn, torí pé mo mọ̀ pé wọ́n ló mọ̀ ọ́ ju ẹnikẹ́ni lọ. mo fọlọ́run búra, ṣé màá parọ́ mọ́ ni? n bá tiẹ̀ parọ́ fún gbogbo yẹn mi lè máa parọ́ fún ẹ. kí ló dé tí ayé àwọn obìnrin ṣe wá rí báyìí? rárá o, ọ̀tọ̀ọ̀tọ̀ lógún o, èmi ò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ń tèmi o. ọmọlára dán gbogbo adúrú eléyìí wò, kò sí láẹnu ẹ̀ rí láyé kó sọ fún mi. ó ti ṣẹ́ oyún 6. so lọ́rọ̀ kan, mo kàn ń wéèsì gbogbo àsìkò mi pẹ̀lú ọmọlára ni lóòótọ́. bẹ́ẹ̀ ni o, rárá ń ṣe bẹbẹ bó ṣe wù yẹn. ojú ẹ̀ kan tuntun lásán ni o, iná pitipiti ló ń wò yẹn. so Bọ́lájí, kí ló wá fẹ́ ṣe ń sìn? tó o ṣe gan-an Oyinkanṣọ́lá, inú mi dùn pé mo pè ẹ́, ó dẹ̀ jẹ́ mi. ìwọ lè máa lọ ní tiẹ̀, gbogbo nǹkan tó sọ ti yé mi. alátiṣe mi á máa ti ṣe ara ẹ̀. má wọrí, màá sẹ́ndì àwọn owó kan sí ẹ tó bá di bí ọwọ́ ìrọ̀lẹ́. ok o, kò sí wàhálà, take care of yourself. jú o, kò tó rò o. rárá, kò lè tó yẹn. kí ni ọ̀nà àbáyọ?